Once again, Koiki Media bring the work closer to your doorstep. Nípa ọ̀rọ̀ oúnjẹ tí à lọ price, ẹ máa rí ibi tí à ń lọ wájú sí. Ẹ gbọ́ oye tí wọ́n ní wọ́n ń ta ẹ̀wà yẹn. Ẹ gbọ́ tí ọmọ Yorùbá là ń lọ sí, tí Haúsá là ń lọ lẹ́ẹ̀kan. Ẹ máa rí ìyàtọ̀ tó wà níbẹ̀. Ẹ máa bá wa ká lọ. Ẹ gbọ́ lẹ́mọ̀. Ẹ jẹ́ ìlú lẹ́wà. 29. Rice nǹkan. Èwo ni èló nìyẹn? 2,450. Ọ̀dà àwọn nǹkan. 2,450.